ọdún dé ọdún kò ọdún jọ ó tọ́ ó yẹ ká bọ́ lọ́jọ́ ìbí yóò gbégbá ọpẹ́ gẹ́gẹ́ sólúwa ọba Fọlákẹ́mi Àmọ̀kẹ́ aya Olúṣèyí Ògúndélé ẹ̀kú ayẹyẹ orí kádún àṣeyíṣẹ́ mi nínú ọlá ńlá àti ìlera pípé arọpọtọ bí ọ̀ká arìngbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn ẹ̀gbẹ́ òdùn ẹlẹ́gàn ni ò fẹ́ kí màmá tèmi lè yí màmá ìfẹ́ olúwa mọ̀mísí ẹni ọlá màmá Fọláṣèyí àti olúwa fìmí dára aya rere lọ́ọ̀dẹ ọkọ àrídùnnú rẹ̀ ò ní dìbàjẹ́ láṣẹ Ìdùmarè Àmọ̀kẹ́ ọmọ mo dákẹ́kẹ́ àkọ́ráyè ogún tẹ̀lúdó akíkanjú lójú ogun ẹ̀yin lọ́mọ arógun má sá arógun má ṣojo ọmọ ogun so wá pọ̀ ní mo dákẹ́kẹ́ ẹyẹ oko ń fọ̀n bí èèyàn nílé bàbá tó bí yín lọ́mọ ọmọ ọ̀gbàgbà tí ń gbára lé tí ń gbára oko ọmọ mi tẹ̀rẹ̀ tí ń gbàgbára lọ́wọ́ àṣebi ẹ̀yin lọ́mọ afèdè ìjìnlẹ̀ bẹ́yẹ sọ̀rọ̀ nínú oko kórìjì ẹ̀pẹ́ láyé aya Olúṣèyí ọmọ wọn lóde Òṣogbo òròkè ọmọ àsálà aró níbẹ̀ lóṣogbo lóṣogbo ṣe wù ní lọ Ọ̀ṣun níbẹ̀ lóṣogbo lóṣogbo ṣe wù ní lọ àrẹ òpẹta àrẹ pẹta wọn gbà á bárẹ̀ mi bá pẹta má ṣe gbà lọ́wọ́ mi ọmọ yèyé àtẹwọgbèjà ìjọ àjùmọ̀jò kò ní díjọ́ wọ nìkan láṣẹ Ìdùmarè ìmùlẹ̀ Olúwakẹ́mi aláṣẹ Trendy's Place àwọ̀ búkì Jobook International èèyàn Ẹniọlá Bùsọ́lá Tọ́lá Ọmọ́táyọ̀ pẹ̀lú Moyọ̀ aláṣẹ Morocc ní Texas Timothy máa ṣàbí ní Naija ẹ ò ní ṣọdún bọ́dún lọ Olúwakẹ́mi lẹ́ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdún arapápá ńlá bẹ́tu ibi gìjàgìjà là bẹ́kùn òjòjò ò ní ṣòwò kó má lè nájà kòkòkò lára ọ̀tá ńlẹ̀ ẹ ó dàgbà bí ara òrọ̀ ẹ ó fọwọ́ pa rúgbùrúgbù ẹ ó fèrègì jòbí tuẹ̀tuẹ̀ Fọlákẹ́mi Àmọ̀kẹ́ happy birthday to you ma long life and prosperity.